اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت. sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ bá ti ń jẹ haram zulmatul qalb òkùnkùn wà nù ọkàn rẹ̀ òkùnkùn nù ẹ̀mí yóò wà fún ara rẹ̀ ọ̀wá nílé sin lọ́hùn. ẹ máa ṣàkíyèsí gbogbo àfáà tí ó bá máa sin lọ́hùn àti kírun ó máa nílà. gbogbo àfáà tí máa ṣe ìṣekúṣe tí máa ń ṣe gbogbo àwọn kankan mọ́ra wọn wọ́n yé kírun. ẹ ṣàkíyèsí ẹ kò ní máa kírun torí pé pẹ̀lú rádàrádà tí ń gba owó yẹn òkùnkùn ti ṣe kíni ó ti kúnú ẹ̀mí ẹ̀ ara rẹ̀ gan ò ní dìde láti sin lọ́hùn mọ́ torí pé bí ìmọ̀lẹ́ ọba sínú ọkàn ara ò ní sin lọ́hùn. wa idha halatil hidayatu qalban nashitat lil ibadatil a'dahu bí ìmọ̀lẹ́ ọlọ́run bá wọnú ọkàn kan gbogbo aró sin lọ́hùn lẹ́ẹ̀kan náà bí o ti máa yẹn náfìlà ni o máa gbààwẹ̀ gbogbo nǹkan ọ̀rọ̀ ọlọ́run bí n bá ti ń jẹ haram òkùnkùn máa wọnú ọkàn rẹ̀ ara rẹ̀ gan ò ní gbé láti sin lọ́hùn tó bá dásìkò tí ó sin lọ́hùn yóò máa rẹ̀ ni tó bá dásìkò tí ó sin lọ́hùn yóò máa rẹ̀ ni bójú ọba ká má kò ní sin lọ́hùn ìtọ́fà ni pé ẹ lọ́ọ́ ṣàkíyèsí ẹ̀ ń ti ń jẹ haram dáadáa lọ́fà ibi tá a bá ti ń ráwọn ẹni ọlọ́run tí ò sí fẹ́ wọn lọ́kàn wa tá a ń ráwọn tó ní ìmọ́lẹ̀ lójú tá a ti fẹ́ ọlọ́run ò sí lọ́kàn wa sí wọn tá a wá ń ráwọn jìbìtì tá a wá ń fẹ́ràn wọn ajá sí pé ọ̀pọ̀lọpọ̀ àwa náà àyíṣẹ́ ní ire tẹ́bárẹ̀ nìkan tí bá ń ṣiṣẹ́ bú ẹ lọ́ọ́ tú ọ̀nà tí ń gbà jẹ tí ń gbà mu haram pọ̀ ńbẹ̀. ọba kan wọ́n ń pè ní Sharwan ọba yẹn wá ṣe fàájì jáde ọ̀dẹ̀dẹ̀ lọ kẹ́ ẹ lè wọ ọkàn pẹ̀lú ntànjẹ́ bó ti di síra wọn ọkàn àti ntànjẹ́ bó ti di síra wọn ńgbà wá dẹ̀dẹ̀ lọ lọ́wọ́ á dé ibì kan tí wọ́n gbin èso rùmán sí èso rùmán wọ́n pín síbẹ̀ nígbà wá débẹ̀ ọwọ́ abọ́ méke kan ló kó òun ọwọ́ àtúbọ̀ méke yẹn pé fún mi lómi kí n mu ọmọ yẹn ni lómi lóko yìí èso nìkan làwa kan ní lóko yìí ọwọ́ ní fún mi léso rùmán kí n jẹ ọmọ yẹn ti mọ̀ pọ́ bá ní ọwọ́ fún léso rùmán ọba yẹn wá jẹ èso rùmán èso yẹn wá dùn lẹ́nu ẹ̀ ó dùn lẹ́nu ẹ̀ púpọ̀ ńgbà wá jẹ yọ kan tán ńgbà tí ń jẹ kan yẹn lọ́wọ́ ọkàn rẹ̀ ń sọ fún pé lábẹ́ ọlá mi náà kẹ́nìkan ọdẹ okoko tó báyìí kókò ń tún wá dùn báyìí tèmi ló yẹ kó jẹ́ yín sì gbẹ́sẹ̀ lé tọ́wá yìí ti gbẹ́sẹ̀ lé ó di tiẹ̀ náà nù ọkàn ẹ̀ sọ bẹ́ẹ̀ fún amọba yẹn ọba mùsùlùmí ni tí ń sin lọ́n dáadáa ṣèyítánì kan sáwọ nínú ọkàn lẹ́ẹ̀kan náà ni bó ti wá jẹ ọkàn tán lọ́wọ́ ni fún mi lọ́kàn sí i ọmọ yẹn tún jẹ́ èso mi ò tún mú fọ́ba yẹn nígbà tí ọmọ ajé lẹ́ẹ̀kejì lọ́ba kúrò lẹ́nu ẹ̀ ọba yẹn wá sọ fún pé ó dàbí ẹni pé bí igi tó ti já ilé ìtẹ̀ kan kó ti já ọmọ yẹn wá jẹ́ ni tí nǹkan yé ọmọ tẹ̀sìn yé ni ọmọ yẹn wá ní ibi igi òun náà mo ti já àmọ́ ẹ wo àníyàn yín wò àníyàn yín yí padà lè sófi yí padà ní sẹ́mi pé nǹkan kan bẹ́ẹ̀ láníyàn tiẹ̀ náà lọ́ba yí àníyàn padà ọwọ́ ni bá mi já kan sí i wọ́n wá já kẹta fún ọwọ́ ajẹ́ ọwọ́ àlùjùtà kọ́kọ́ lọ àníyàn tó yí padà ni pé haramu mo fẹ́ máa jẹ ìyọ̀ǹda haramu yìí sẹ́ẹ̀mà pani haramu ló fi jẹ́ ẹlẹ́ẹ̀kejì tóró ti wà lẹ́mìí ẹ̀ pé wọ́n gbẹ́sẹ̀ lé oko ọwọ́ akóró lẹ́nu ẹ̀ ìtumọ̀ ẹni pé tọ́ ọba jẹ́ ìmọ̀lẹ́ ọlọ́wọ́ jáde lára rẹ̀ bó ti kóró bẹ́ẹ̀ lálẹ́ kí á mọ̀ rẹ̀ ó ti kóró bó ti wá yà níyàn padà lẹ́ẹ̀kan náà tí òun náà jẹ́ ní eré pé má jẹ́ ń gba kínní yìí má haramu ni ọwọ́ ajẹ́ ìtọ́jẹ́ àlàálí ọwọ́ àṣẹ kínní ọwọ́ adùn lẹ́nu ẹ̀. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت